Welcome, good morning, good afternoon, good evening, wherever you are listening to me from. Thank you for watching all our videos. Thank you for your likes. Thank you for your comments. We appreciate you. Honestly, we appreciate you. And if you're new here, we're happy you find us. Please do not forget to hit on that notification button. Do not forget to hit on that notification button so that you will not miss out on our next and upcoming videos. Mi ò nídìí káyọ̀ṣẹ̀ máa ṣe introduction fi nọ́mbà ẹ síbẹ̀ èmi kọ́ ni mo náwó tán ní kí n fún yín àṣẹ̀ṣẹ̀ máa ń sọ eléyìí but àwọn èèyàn náà àtọ́ni ní sùúrù làwọn èèyàn wa so ẹ lọ fi nọ́mbà yín síbẹ̀ kàn fi nọ́mbà ẹ síbẹ̀ yín ò mí ní wípé ó kí mi lọ ìmí ẹni omi kan máa kí mi máa wò ó fẹ́ kí mi ni kó tó sọ pé kíní bí ẹlòmíì ni máa ti sáré lọ mú so nígbà tí n bá ti tètè rí nọ́mbà ẹ tí mi tètè rí kíní ẹ kọ́mẹ́ǹtì n tó ń kọ síbẹ̀ ni máa mú kọ àkáǹtì ẹ síbẹ̀ báǹkì tó ń lò má lọ kọ́ débi wípé àwa kọ́kọ́ account number ò ní fi báǹkì tó ń lò sí ṣó ti yé débi pé ìgbà tí má máa fi fún ẹ mẹ́sẹ̀gì bóyá wọ́n ń ṣe lọ́wọ́ àní rí ẹ get or something so oore aláṣẹ pé lọ́lọ́run máa ṣe fún gbogbo wa ayaba Awíkonko mú kí yín so now Joy Sakios ní abúlé olóhùn ò mọ̀ sí ó ní wọ́n ti lé òun jáde kúrò lé ń gbà náà ṣèbí ṣojú gbogbo ẹ̀ ṣèbọn ṣe fídíò evidence ń bẹ gbogbo ẹ̀ ń bẹ wọ́n ní ta lẹ mọ̀ ta lẹ dá mọ̀ ẹbí rẹ̀ wo lẹ mọ̀ ẹbí bàbá àbèjì mélòó wo ló lè jáde lẹ́yìn ìgbà tá a pàdé lálágbọ̀n pé òun ti mọ̀ wárí ta ló fún bàbá àbèjì lọ́mọ tí wọ́n sọ pé Fólúṣọ́ tèmi ò kí ń ṣe Àsìmíyù Fólúṣọ́ Ọláyínká lórúkọ àbúrò mi Fólúṣọ́ Ọláyínká lórúkọ rẹ̀ kò kí ìyá àbèjì Fólúṣọ́ Ọláyínká kò kí ń ṣe Àsìmíyù o ò ní ráìtì àti fi Àsìmíyù sórúkọ. mo rò pé gbogbo wa là ń fetí gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n ìyá àbèjì ń sọ yìí ẹ̀ rí i pé ọ̀rọ̀ tí ó ń sọ yìí kò yẹ kó jáde mọ́ but ṣé Nàìjíríà police lè ṣe kí ni ṣó lè máa lọ tọpinpin àwọn ẹbí wọn bí. ṣé Nigeria police Kọ́lá Bójúwò welcome ṣé kì í ṣe nǹkan tí bọ̀bọ̀ yìí gan tó ń observe ni pé wọ́n ń ran assassin sóhun because tẹ́ ẹ bá fẹ́ pé èèyàn ẹ máa fún un ní invitation ni ẹ fún ní invitation ọ̀nà ẹ̀bùrú lẹ fi ń lọ wá. àwọn question tí bọ̀bọ̀ yìí ń béèrè ṣó yàtọ̀ sí nǹkan táwa náà ti ń béèrè láti jọjọ́ yìí. Thank you Uncle Victor. ẹ rí dídìrín ẹ̀gbọ́n bàbá àbèjì tó ń gbé jáde ẹ rí nǹkan tí yẹn ń bè ẹ rí tí yẹn ń sọ kátàkátà nìyẹn wí bí ọmọ kú lọ́wọ́ àdìtì gbogbo yín lẹ máa kà gbogbo yín lẹ máa ṣe kinní kan yèyé dọ̀káàsì yèyé kinní kan orí ìyẹn ti dàrú ni. Táófíkì yẹn orí ìyẹn ti dàrú ni. ó fi òkú ìyàwó àbúrò ẹ̀ ó fi ń fẹ́ kó ọ̀rọ̀ jọ. orí ọ̀rọ̀ ìyá àbèjì ni wọ́n ti empower ẹ̀. orí ọ̀rọ̀ ìyá àbèjì ni wọ́n ti empower ẹ̀. bàbá àbèjì tó nọ̀rọ̀ kí ló dé tí ẹnu bàbá àbèjì ò gba ọ̀rọ̀ àbí tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ tó lọ bá ṣe ń sọ tẹ́yẹnu mọ́ ọ̀rọ̀ bàbá àbèjì kó máa bá yín jáde. torí bàbá àbèjì fún ara ẹ̀ àfi tí fóònù ò bá sí lọ́wọ́ ẹ̀ àbí ẹni tí tó ò bá tún sọ fún wípé nǹkan tó náà ń tà Ọlámídé ló ń kó fún. Dọ̀káàsì sọ wípé ìyá àbèjì ó ń sọ̀rọ̀ ìyá tó bí lọ́nà àìdá
ó ní rìkọ́ọ̀dù ìyá àbejì níbi tó ti sọ ó ní òun ní wípé òun ò láìkì ìyá tó bí òun sáyé. ẹ má gbàgbé pé ọ̀dọ̀ Dorcas ni gbogbo nǹkan wọ̀nyí ti ń ṣẹlẹ̀. ìyá àbejì ti wà lọ́dọ̀ Jókòó rí kó tó dọ́dọ̀ wọn lọ́wọ́ Síbí. lọ́dọ̀ Jókòó a rí ibi tí ìyá àbejì ti sọ wípé òun fẹ́ lọ yọjú sí fámílì òun ní Ìbàdàn, gbogbo wa la rí tí wọ́n dẹ̀ lọ. gbogbo wa la rí ìgbà tí ọlọ́wọ́ Síbí tí wọ́n sọ wípé àwọn ẹbí ìyá àbejì máa ń wá bẹ̀ wọ́n wò, tí wọn kì í ṣe nìkan tí wọn kì í ṣe ní méjì, tí wọ́n máa wá bẹ̀ ìyá àbejì wò. Hello? ṣùgbọ́n kí ni ọ̀dọ̀ Dorcas nìkan ṣo ni ó ti gbọ́ wípé ìyá àbejì sọ fún òun wípé ìyá òun ò dáa. mo máa play bí kan fún yín bí níbi tí Dorcas ti ń try láti manipulate láti wá ẹ̀wọ̀n fún ọlọ́wọ́ Síbí, láti ṣe àkóbá fún ọlọ́wọ́ Síbí wípé wọ́n lọ gún ìyá àbejì ní abẹ́rẹ́ wèrè. torí ẹ̀ ni mo ṣe ń sọ fún yín wípé ìyá àbejì tẹ́ rí yẹn, nǹkan tí ká ní irú Fọlá bó ṣe manipulate Fọlá ó sì wọ́ọ̀kì fún Dorcas, tí wọ́n ṣe jẹ́ business transaction láàrin ra wọn ó sì wọ́ọ̀kì fún Dorcas. but ìyá àbejì ò mọ ojú ohun tó wà òun ò mọ irọ́ yẹn pa. gbogbo bí Dorcas ṣe ń sọ̀rọ̀ sí lẹ́nu ìyá àbejì ń wọ́gi lé pé no, àwọn pípù yìí ò ṣe nǹkan báyìí fún mi, àwọn pípù yìí ò ṣe even gan àwọn nọ́ọ̀sì ni wọ́n sọ báyìí, àwọn nọ́ọ̀sì ni wọ́n sọ báyìí, àwọn nọ́ọ̀sì ni wọ́n ṣe báyìí. Hello? wípé àwọn kíni àwọn nọ́ọ̀sì ni wọ́n ní kọ́ wọn pé nígbà tó yẹ pé òun àti bàbá àbejì o ọ ń súnmọ́ra wọn o ọ ń ṣe gbá o ọ ń ṣàwo. ẹ bá wa share program yìí ní TikTok ẹ jọ̀ọ́, ní Facebook náà ẹ bá wa share ẹ bá wa share ẹ ká gbọ́ kejì. so nígbà tí a ṣe autopsy tán tá a fẹ́ ṣe autopsy, bàbá àbejì wá, ẹ̀gbọ́n ẹ̀ Suraju Taofeek wá síbẹ̀. a dẹ̀ ṣe autopsy ṣejú wọn ní tí wọ́n fi conduct kìíní yẹn tán tó ń kálukú fi túká ní station that same day ní Sango ní station bẹ̀ ni wọ́n ń sọ fún mi. Taofeek gangan wá bá mi pé ṣé kí bàbá àbejì tẹ̀lé wa láti wá sin ìyá àbejì Folúṣọ́. mo ní kó má wá torí mi ì lè sọ nǹkan tó máa ṣẹlẹ̀. àwọn èèyàn ń bínú lọ́wọ́ ńlé, àwọn àbúrò rẹ̀ ń bẹ ńlé tí wọ́n ń bínú pé ikú ló pa ẹ̀gbọ́n àwọn. láti ẹjọ́ àwọn òbí rẹ̀ náà ń bẹ, àwọn ìyáálé máa dì mọ́ kọ́ máa jálé wọ́n máa ṣe gbogbo ẹ̀. èmi fi ní àrọ́ mọ́ tẹ́ everybody pé kó má wà pé a máa sọ̀rọ̀ létà. that same Taofeek that same Suraju ló wá di pé wọ́n ń dìde nísìn tí báyìí pé ó ti lọ́wọ́ kan nú ni wọ́n sọ pé nǹkan báyìí láwọn jẹ́. ọ̀rọ̀ kan náà jáde tí màmí sọ pé kí n bèrè àlàáfíà àwọn ìbejì tí wọ́n pè é létà náà padà sọ tí ìyá wọn wá ń pariwo online pé wọ́n ń béèrè ọmọ, kò sóun ló lọ ọmọ, kò ń ṣe fámìlì rẹ̀. a rẹ̀ sọ fún ẹ pé èèyàn kankan báyìí bọ̀ kí ló fi ọmọ wa ṣe, kí ló sọ ọmọ wa lọ́ndà rẹ̀. ṣèbí ńgbà tó wà lọ́ndà àwọn Àbíkẹ́ Jagaban Epian Foundation wọ́n tẹ́ndà result, wọ́n tẹ́ndà evidence, wọ́n kúrò jáde ibi tí wọ́n lọ, ibi tí wọ́n dé, test tí wọ́n ṣe, hospital tó lọ, gbogbo ẹ̀ ló níwèé ló wà documented. kí wàá ní tẹ̀yìn, kí ló dé tẹ̀lé provide evidence kan, kí ló dé tẹ̀yìn lé wá kiri, kí ló dé tẹ̀yìn jáde tẹ̀yìn ṣe pé, kí ló dé tẹ̀yìn ṣe show tí ò yẹ kẹ́ ṣe. àwa rò pé àwa ní family wa a deserve explanation bọ́mọ yẹn ṣe rìn. ìgbà tó dọ́dọ̀ yín báwo ló ṣe dọ́dọ̀ yín, ọ̀dọ̀ ta ló gbà dọ́dọ̀ yín, báwo lẹ ṣe ṣe lọ́wọ́ yín, lọ́wọ́ family Suraju, gbogbo ẹ̀ la deserve. mi ò àròbí yẹ pé ẹbí yẹn ló wáyé kó jáde nísìn wọ́n máa sọ pé àwọn petition yẹn mi rò bẹ́ẹ̀ àwà lọ́wọ́ yẹ ká competition bọ̀ bóyá èmi ò lè sọ ohun tó ṣẹlẹ̀ bọ̀ irú ohun mo fi ń bẹ àwọn ọmọ Nàìjíríà ẹjọ́ ẹ̀yin olóyin lẹ́yìn ijó àánú, ẹ̀yin human rights activities, ẹjọ́ ràn wá lọ́wọ́, ẹjọ́ bá wa dá sọ̀rọ̀ yìí o, ẹjọ́ ìwádìí òǹkàlùkù bábúrò mi ṣe rìn bó ṣe kú, àwọn tó wà lọ́dọ̀ wọn ní tó jẹ, gbogbo tó kálukú claim pé òun ṣe fún kan bá wa wádìí. ẹ̀yin ọlọ́pàá ẹjọ́ Nigerian Police Force ẹjọ́ má dojú tì wá, ẹjọ́ má fi wá lẹ́ o, ẹjọ́ wà lẹ́yìn wa o. àbúrò mi ti kú kò lè jí mọ́, a lè wò pé ká fi ilẹ̀ fọlọ́run kára máa bá a lọ jẹ́jẹ́. wọ́n tó tún fi kú wèmí ẹ̀gbọ́n rẹ̀ kiri báyìí, assassin náà rán sí mi up and down, wọ́n track nọ́mbà mi kiri ni. mi lè dúró sójú kan láì dáràn, láì gbéyàn, láì pààyàn, láì rọ́ọ̀bù,
láì rẹ́pù mi ìṣọ̀dáná orúkọ mi ò sí station kankan ní gbogbo Ọ̀yọ́ state yìí kan lọ bèrè o tó fi mẹ́kọ̀ọ́ ìgbà kéésì àbúrò mi lórí orúkọ mi ń dé station táwọn lọ bí lọ́hùn èmi àtọlọ́pàá àjọ ní kinní yẹn kan torí mi ń léèyàn lẹ́yìn Ọlọ́run mo sọ wa máa ń lọ jẹ́jẹ́ mi bó ṣe wá di pé wọ́n wá mí kiri ó wá di kinní báyìí ní òye mi mọ nǹkan tí mo ṣe ẹjọ́ bá mi bí wọ́n wò. Now, okay, straight from that. Okay, mo ti send you kíní sí yín. Okay, ìyá ká kúkú fi ẹ̀kan gbé. Mo ti send you kíní sí yín straight from that. You are welcome. Ayabada. Ṣáwọn èèyàn tí ń wọlé báyìí. Ẹ bá power tapping yẹn, I need the power tapping ẹ jọ̀ọ́ massively. Ẹ jọ̀ọ́ ẹ bá power tapping ẹ jọ̀ọ́. You are welcome straight from the heart. Sister Anu ni mo rí gbà, mo kí yín. Ṣé rí àwọn nǹkan tí bọ̀bọ̀ yìí ń béèrè? Ẹ rí pé látijọ́ tọ̀rọ̀ ti ṣẹlẹ̀, ẹ rí pé àwọn fámìlì ìyá àbèjì wọn ò san kankan ju point tí wọ́n ń béèrè yìí lọ. Wọ́n sọ pé kí ni ju point tí wọ́n ń sọ yìí wọ́n sọ jù lọ. Ṣé straight from that ti fẹ́ sọ̀rọ̀ ni àbí ẹ ṣe máa bá wa mú tù díẹ̀? Okay wọ́n ti bá a ṣe. Ju wípé tó ṣẹlẹ̀ sí ọmọ wọn. Kí ló ṣẹlẹ̀ sí ọmọ wọn? Kí ló ṣẹlẹ̀ sí èèyàn wọn? Ẹ káàsán Mr. Ọlá. Ṣùgbọ́n nǹkan tí Dorcas fẹ́ ṣe ni wípé gẹ́gẹ́ bí nǹkan tí àwọn èèyàn ti sọ lórí shows wa lóríṣiríṣi. Ó fẹ́ ra àwọn fámílì yìí sí ọ̀dọ̀ ẹ̀. A máa proof ẹ̀ fún yín. Ó fẹ́ ra àwọn ẹbí yìí, ó fẹ́ ra wọ́n sí ọ̀dọ̀ ẹ̀. Ó ti plan yẹn lákọ̀ọ́kọ́. Àti disclaimer yẹn àti gbà yẹn kò gbérí mọ́. Àtìgbà yẹn kò gbérí mọ́. So ó sì ní ìdí àwọn nǹkan yẹn. Àwọn ẹbí yìí dìsáàfù kó explain nǹkan tó ṣe ọmọ wọn fún wọn. Bíi ti pásítọ̀ tí àwọn ẹbí ìyàwó tí wọ́n ń béèrè pé kí ló ṣe ìyàwó ẹ̀ ìbò lọ́wọ́ àwọn ọmọdà tọ́nú ń lọ pé Fálànà yí pé kó o fẹ́ sù. Ṣé wọ́n dìsáàfù kọ́gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ọmọ tó gbé tó náà ń tọ́jú. Tó náà sọ fún ẹ wípé ìyá òun ò wúlò, ìyá òun ò dáa. Ṣùgbọ́n nígbà tẹ́ mọ̀ pé ó fẹ́ kú, ẹ gbé lẹ́yìn, ẹ gbé lọ sí Ìbàdàn. Lọ fún ìgbà yẹn ẹ rántí wípé ìyá tó ní kò dá yìí, tó bá dọ̀dọ̀ ẹ̀ ó máa pa ni, ẹ gbé lẹ́yìn. Kí lẹ gbé lẹ́yìn fún nígbà tẹ́ ti mọ̀? Proof tó náà ní kí ló dé táì tí ì rí nǹkan kan gbọ́. Proof tó náà ní kí ló dé táì tí ì rí nǹkan kan gbọ́. Ẹ jẹ́ ká gbọ́ ibi báyìí, mò ń bọ̀. Belong to Yabeji, and my main focus was the twins. Àti Yabeji kí ló kàn mí pẹ̀lú bàbá Abeji? Kò bá aṣọ kú lọ kò kàn mí ní ọ̀ràn. Wallahi ta'ala, I have no mercy for the guy from here today. The woman is my main priority. She's the person and the twins. Àbí kí ni mo ń pariwo látọjọ́ yìí? Ìbejì. Àwọn méjì yẹn àti Ìbejì àti Yabeji. Those were my main concern. Wọ́n ti bàbá mi kí ló kàn mí àti bàbá Ìbejì? Wọ́n bá ṣe síbi tó bá wọn. Kọ́ jọ bára wọn lọ síbi tó bá bára wọn lọ. Kò kàn mí. Tẹ́ bá rí báàgì tó máa fi ń ru àwọn ẹja, you know that ẹja that's. Mo fẹ́ kẹ́ ẹ di point mú lórí àwọn every show tá à ń ṣe. Show yìí Dorcas ti gbàgbé. Ẹ̀gbọ́n tó ń sọ,
ó ní báàgì ńlá àpò òdòhọ́ ó ní òun ló fi máa ń ru ẹja lọ fún ìyá àbèjì. Hello? Ó ní òun ni wọ́n fi máa ń lọ ru ẹja lọ sọ́dọ̀ ìyá àbèjì. Mr. Vicky tó sẹ́ndì wá láti fídíò, those were my main concern. Wọ́n ti bàbá mi kí ló kàn mí àti bàbá àbèjì wọn bá kí ló kàn mí wọn bá ṣe síbi tó bá wọn kàn jọ bára wọn lọ síbi tó bá bára wọn lọ kó kàn mí. Tẹ́ bá rí báàgì tó máa fi ń ru àwọn ẹja, you know that ẹja that Sister Vicky tó sẹ́ndì wá láti lẹ́yìn, báàgì tó máa fi ń ru àwọn ẹja lọ. Hade ló ń ta, aṣọ ló ń ta, hade ló máa ta. Very selfish. Àwọn tí ebi ń pa nìyẹn o. Àwọn tí ebi ń pa tẹ́ ẹ̀ náà gbóúnjẹ wá fún. Ẹni wọ́n tún lọ ṣe kí ni ẹja, wọ́n tún lọ tà. Ní àwọn tó jẹ́ wípé complete owó tó ń fún wọn ní oṣù is 20,000 naira. Ní owó tó ń fún wọn ní oṣù 20,000 naira. Di ọ̀la yìí owó tó náà fún wọn ò rí ibi kankan prove ẹ̀ pé àkáǹtì ìyá àbèjì tó ń san sí lélẹ́yìí. O lọ print statement of account wípé bó ṣe ń fún wọn lówó lélẹ́yìí. Because ọpọlọ tiẹ̀ ló fi ń ṣe ẹjọ́, inú ìhò díẹ̀ ló ti ń think. O believe wípé àwọn ọlọ́pàá even gan Jókòó Tádé nígbà tí owó dá àwọn àti àwọn ìyá àbèjì pọ̀ wọ́n lọ sí báǹkì ó print ẹ̀. You don't know what is going on until you know. Jókòó Tádé wọ́n lọ sí báǹkì wọ́n ṣe statement of account wọ́n rí wípé bó owó àwọn ọmọ yìí ṣe bówó àwọn obìnrin bó ṣe dín rè ó yá dá padà. You don't hear? Hello? So ìwọ ló máa wá sọ fún wa wípé bó ṣe ń fún lówó lélẹ̀ ìwà kan fẹnu sọ lórí orí afẹ́fẹ́ lásán àádẹ́ gbà ẹ́ bẹ́ẹ̀ ọ̀n ní proof ẹ̀ fún wa. Ọlọ́pàá ò ní proof ẹ̀ fún wa. Ìwọ náà ò ní proof ẹ̀ fún wa. Òkú ti kú, ó ti ra bàbá ọkọ ìyàwó, ó ti rà sọ́dọ̀ ẹ̀. Wàá dẹ̀ bìlífù wípé kí gbogbo ọmọ Nàìjíríà kákàndé lánú dẹ̀dẹ̀ rẹ̀. Bí ajá mi ló pa, ká dẹ̀ máa wù ẹ́ bẹ́ẹ̀. Wicked son of a motherfucking idiot. So anything tó bá wù yín. Ibi yìí lẹ ti rí ó tún sì confirm ẹ̀ boldly pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú bàbá àbèjì. Pé òun àti bàbá àbèjì wọn ò jọ ní nǹkan kan papọ̀. Tí wọ́n bá rí bàbá àbèjì kí wọ́n nà pa. Ẹni tó fún ìyàwó ẹ̀ lóyún ó ní kí wọ́n nà pa. Àtọ̀ ẹ̀ ó di zone ẹ̀ láàrin ó di pàtì wọn láàrin ọkọ àti ìyàwó. Àwọn ibì kan dẹ̀ ní àwọn pípù yìí ti ń bọ̀. Tí kò sí kíní ìjà ń wà wọ́n ń parí ẹ̀ fún wọn, ìjà ń wà wọ́n ń parí ẹ̀ fún wọn, ṣùgbọ́n dọ́dọ̀ tiẹ̀ ó lé ọkọ dànù sínú igbó. Ṣùgbọ́n mi dàpọ̀ torí o sì fẹ́ kárí mission ẹ lórí tìyàwó ó ṣe kíni ò ń gbéyàwó mọ́ra. Ò ń ṣe kíni ò ń gbé ìyàwó ò ń gbé mọ́ra ó yẹ ẹgbà ń tó sọ nígbà tí ó fẹ́ kó bá ọlọ́wọ́ síbí tí ó ń ti ọ̀rọ̀ sí ìyá ìbejì lẹ́nu. Ìyá ìbejì yẹn Ọlọ́run á bá mi fọ̀run kẹ́. Ọlọ́run kó fi ọ̀run kẹ́ ìyá ìbejì kó pa ẹ̀ṣẹ̀ rẹ̀ kó má jẹ́ kí ìyà jẹ àwọn ọmọ ẹ̀. Ìyá ìbejì ó gbọ́dọ̀ sùn ó gbọ́dọ̀ gba ẹ̀san lára Dọ̀kásì Adéyínká. Kí ni tó ṣe fún ẹ ní ọjọ́ ayé? Kò jẹ́ kó tọ́jú àwọn ọmọ ẹ lórí wípé bó ṣe treat ẹ. Ó gbọ́dọ̀ jẹ́ kí ọkàn tiẹ̀ náà balẹ̀ until ìgbà tí ó bá sọ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ. Ó gbọ́dọ̀ sùn òkú ọlọ́mọ ò kì í sùn. Béèrè ikú tó pa ẹ́ lọ́wọ́ gbogbo wọn. Béèrè nǹkan tó fi ṣe é, béèrè nǹkan tó ṣe fún ìran wọn ní ọwọ́ wọn.
béèrè lọ́wọ́ wọn pé kí ni dé tí wọ́n fi ẹ̀mí ẹ jà, tí wọ́n jẹ́ kó da àwọn ọmọ ẹ sílẹ̀ ní ìfọ̀nàfọ̀nṣu. béèrè pé kí ló dé tí wọ́n jẹ́ kí ọjọ́ ẹ pẹ́ lórí ilẹ̀ nítorí selfish interest títí wọn. Folúṣọ́, orí Hálímì tí ń mìíyàn òun ni wọ́n sìn ẹ́ sí, inú ẹ̀ ni wọ́n sìn ẹ́ sí. Ilẹ̀, gbọ́n tí mò ń sọ fún ẹ sìn, ó yá pé ẹ̀mí ẹ̀ jáde kẹ́ kó bẹ̀rẹ̀ sí gbẹ̀san gbogbo tí wọ́n ṣe fún. Wọn ò gbọ́dọ̀ nísinmi. Bí Dọ̀kásì bó ṣe ń sá kíjokíjo tó ń ṣe ẹjọ́ lójoojúmọ́, arapa ìnísinmi ni. Peace, welcome, mo kí yín. Arapa ìnífọ̀kànbalẹ̀ ni, àti gbogbo àwọn tó bá ní ọwọ́ sí pátápátá. JC, ẹgbọ́ ilé yìí, torí àwọn point tá à mú jáde ẹ̀ rí pé àwọn ò kúrò lórí spider rárá. Àwọn ni kí wọ́n wá ṣe kíni, kí wọ́n wá analyse àwọn nǹkan tá à ń sọ yìí, kí wọ́n wá bá wa dá sí nǹkan tá à ń sọ yìí. Ẹ má bẹ́ẹ̀ ṣe ń yà sọ́tún tẹ́ ń yà sósì yẹn, ọkàn yín gan ò balẹ̀. ṣé bí wọ́n ní wọ́n fún yín lábẹ́rẹ́ bíi kọ́ máa fún yàn lábẹ́rẹ́ wèrè kan gbà yẹn náà gan? Ṣé bí wọ́n ní kọ́ máa fún yín ní abẹ́rẹ́ bíi wèrè? Hello? Ṣebí wọ́n ní kọ́ fún yín ní abẹ́rẹ́ bíi wèrè? Bó ṣe máa ń ṣe nìyẹn o. Bámikúnlé Olúṣèyẹ, mo kí yín. Bó ṣe máa ń sọ nìyẹn. Bọ̀ mí dá wípé ìyá ìbejì yẹn ò mọ ojú àwọn ọ̀rọ̀ míì. Thank you, Victoria. Ìyá ìbejì yẹn kò mọ ojú àwọn ọ̀rọ̀ míì. Ó ní rárá. Ẹ rí pé àwọn ọ̀nà tí ìyá ìbejì ti debunk ọ̀rọ̀ lórí live chat lọ́wọ́ Dorcas kò ń ṣe ọ̀nà mẹ́ta, kò ń ṣe ẹ̀ẹ̀mẹ́ta. Mọ́mí Dúpẹ́ Àlàdé, mo kí yín mà. Tí kíni tí Dorcas ti ṣe bẹ́ẹ̀. Ó yẹ máa gbọ́. Ṣé bí wọ́n ní wọ́n fún yín lábẹ́rẹ́ bíi kọ́ máa fún yàn lábẹ́rẹ́ wèrè kan gbà yẹn náà gan? Mo fún lábẹ́rẹ́ abẹ́rẹ́ kí n má lóyún ni wọ́n ní àwọn. Imagine. Ṣé bí wọ́n fún yín ní abẹ́rẹ́? Ṣé tó bá sọ wípé kí lórúkọ ibi tí wọ́n ti ń sọ pé wọ́n ti ń gba abẹ́rẹ́ kíní yìí, màá rántí. Ó wá mì ní wípé gbogbo hospital tó bá ti wà ń bẹ̀, abẹ́rẹ́ wèrè ni wọ́n ń fún wọn bẹ̀. Torí wípé ibì kan wà, area ibì kan wà tẹ́ pé wọ́n ti máa ń wo wèrè. Tó bá ti wá pé hospital míì ń bẹ̀ pé wọ́n fún wọn lábẹ́rẹ́, hospital tẹ̀yìn tó ti ń wo wèrè yẹn, òun ni wọ́n wá lọ. Ibi tó ti ń ṣe bọ̀ lélẹ́yìí, tó ti ń kó sí ìyá ìbejì lẹ́nu, kó lè ṣe kíni, kó lè kó bá ọ lọ́wọ́ síbí. Mo mọ̀ pé gbogbo yín ẹ máa mọ ibi tí àwọn ọ̀rọ̀ yẹn, ẹ máa mọ ibi tó ti wọ́ wá báyìí. Yaba, thank you. Tamilola Eniola, mo kí yín, thank you ma. Margaret, mo kí yín. Joy Ejiafo, you are welcome. Ọlọ́sibítù fún mi. Ṣé yìí sọ fún wọn pé ẹ fẹ́ ra abẹ́rẹ́ kẹ́ má lóyún ni? Yaba. Dorcas, gbé gbogbo ẹnu ẹ dákẹ́. Sórí ohun tó ń ṣe lágbájá kọ́ ló ń ṣe tàmẹ̀dù, ìwọ ló ń wá oyún. Àwọn ènìyàn wọ́n ti ní tó. According bí Nigeria situation ṣe rí, o ò ní sọ fún àwọn tó ti bímọ tí wọ́n ti ìtọ́ tó jẹ́ pé orí social media náà ti ń bí wọn. Àwọn ìbejì tí wọ́n bí sílẹ̀, àwọn wo ni wọ́n ń dá wọn lóhùn, àwọn wo ni wọ́n ń dá wọn lọ ń bọ́ wọn. Àwọn orí social media ni wọ́n ń ta àwọn ẹbí yìí lọ́rẹ. Nǹkan tí wọ́n náà fi bá dọ́dọ̀ wọn nìyẹn. Hello? Ìwọ ló ń wá oyún tó tún wá ń sọ di irọ́ fún àwọn fans ẹ tó ń lọ so ìtàgbè mọ́ ikùn. So o ò ní sọ fún àwọn tó ti ní ọmọ
nílẹ̀, ìyá àbèjì ti ní ọmọ méjì bí ọmọ bíi méjì bíi mẹ́ta ó ti ní nílẹ̀, ó tún wá bí ìbejì ó jẹ́ 5. sọ fún mi kí lèèyàn ń bí nínú ọmọ. Bàbá àbèjì ti bímọ tẹ́lẹ̀ ó tún wá bí ìbejì, sọ fún mi kí lèèyàn ń bí nínú ọmọ. Wọn ò níṣẹ́ tí wọ́n máa fi tọ́mọ. Kí ni ìgbọ̀nrìngbọ̀nsẹ̀ ẹnu ẹ, kí ló bá dé ọ̀rọ̀ wípé ṣé o sọ fún wọn ṣó fẹ́ kọ́ máa bímọ lọ bí ẹ̀dá ni. Hello? Amen mọ́ mi rí rá ló pé. Wọ́n fún èèyàn ní family plan abẹ́rẹ́ pé kọ́ máa lóyún ẹ lè máa bára yín sùn lọ. Wọ́n sọ fún wọn pé kọ́ máa bára wọn sùn mọ́ o. Because wọ́n mọ̀ pé torí wọ́n ṣe wípé peace ni, wípé family ni wọ́n fẹ́ okay ìyá ìbejì wọ́n no like sex, yes. Wọ́n ní bàbá ìbejì òun náà like ìyàwó ẹ̀, yes. So nǹkan tí òfin ní wá jẹ́ pé kó tún máa fi di àkóbá fún wọn, ó yá nǹkan yìí ni wọ́n dẹ̀ fún. Ẹ máa gbọ́ lẹ́nu ìyá ìbejì torí ibi tó fẹ́ drive ìyá ìbejì lọ Ọlọ́run ò gbà fún. Kí n má lóyún ni wọ́n ní àwọn ọlọ́sibítù fún mi. Ṣẹ́yìn sọ fún wọn pé ẹ fẹ́ ro abẹ́rẹ́ kẹ́ má lóyún ni. Ní Yaba wọ́n ti fún mi ní abẹ́rẹ́ yẹn. Ṣé ẹ̀yin lẹ béèrè lọ́wọ́? Àwọn ọlọ́sibítù yẹn gan ni wọ́n sọ, ó sojú bàbá àbèjì nígbà tá lọ gbà wọ́n lẹ̀ pàǹtì tó ń sọ fún pé kí n má lè lóyún torí ẹ̀ ni wọ́n fi fún mi ní abẹ́rẹ́ yẹn. Òun náà wà ń bẹ̀ tó fi fún mi àtẹ̀gbọ́n rẹ̀ gbà náà. Okay. Now, ayé Taofiki ayé ẹ máa bàjẹ́ ni. Ayé ẹ kò ní fi ìgbà kan báyìí dá. Wàá náà á rí. Wọ́n ti fún ẹ ní iṣẹ́ kọ́kàn ẹ má balẹ̀. Ṣèbọ́ ti dá ẹ lókòwò. But ọkàn tiwọn náà ò balẹ̀. Because tí wọn náà bá ń sùn lálẹ́ tó bá ń sùn wàá mọ̀ pé owó òkú tí ò tọ́ sí ẹ. Òun ló fẹ́ máa jẹ. Now, inú àsọsílẹ̀ olóògbé òun lẹ gbọ́ yìí. Bàbá àbèjì wà níbi tó ti fún lábẹ́rẹ́ yẹn. Ẹ̀gbọ́n ẹ̀ wà níbi tó ti fún lábẹ́rẹ́ yẹn. Ẹnu olóògbé lẹ ti ń gbọ́ yìí. In fact bí ìyá àbèjì ṣe ń ṣàlàyé yìí kò tẹ́ Dorcas ní ọrùn. Ṣùgbọ́n gbogbo ohun tó yí òun fẹ́ kí ìyá àbèjì sọ ní wípé ọlọ́wọ́ ṣíbí fún òun ní abẹ́rẹ́ wèrè. Ọ̀rọ̀ yìí òun ti delete ẹ̀ lórí platform ẹ̀. Ṣáàtì yìí ó ti delete ẹ̀ ní orí platform ẹ̀. Ṣùgbọ́n ó wà lọ́wọ́ àwọn tó wà. Torí gbogbo àwọn nǹkan yìí kò fẹ́ kí ayé gbọ́ mọ́. Kò fẹ́ kí wọ́n gbọ́ mọ́. Ní abẹ́rẹ́ yẹn, òun náà wà ń bẹ̀ tó fi fún mi àtẹ̀gbọ́n rẹ̀ gbà náà. Okay. So kì í sọ lọ́wọ́ sí gbogbo fún mi, àwọn ọlọ́sibítù yẹn gan ló fún mi.